Aláròyé máa wí o. Àwọn aṣòfin yarí mọ́ Tinubu lọ́wọ́ àfi kí wọ́n kó ọlọ́pàá kúrò lẹ́yìn ààrẹ àtàwọn kan náà o. Sẹ́nẹ́tọ̀ Ningi. Sẹ́nẹ́tọ̀ tó ń ṣojú àárín gbùngbùn Bauchi nílé ìgbìmọ̀ aṣòfin l'Àbújá, Sẹ́nẹ́tọ̀ Abdul Ningi ló ti tutọ́ sókè tó sì fojú gbà á lásìkò ìjókòó ilé àwọn aṣòfin tó wáyé lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 9 oṣù Kejìlá ọdún yìí, nígbà tí wọ́n dá ọ̀rọ̀ àwọn ọlọ́pàá tó ń ṣọ́ àwọn èèyàn pàtàkì àti gbajúmọ̀ ìlú tí ìjọba ní kí wọ́n kó kúrò lẹ́yìn wọn sílẹ̀. Ningi tó bẹnu àtẹ́lu ọ̀rọ̀ wípé kí wọ́n kó àwọn agbófinró tó ń ṣọ́ àwọn aṣòfin kúrò, sọ wípé alábòsí làwọn tó ń fi òfin tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu pa náà múlẹ̀ nítorí bí wọ́n ṣe fi ojú ìṣáájú sí ọ̀rọ̀ ọ̀hún. Ọkùnrin yìí ní tó bá ti jẹ́ wípé òfin tuntun yìí yóò torí àwọn tí àwọn ń ṣòfin fún Nàìjíríà bẹ̀rẹ̀, àfi kí wọ́n ya gbọ́n àwọn ẹ̀ṣọ́ kúrò lẹ́yìn Tinubu fúnra rẹ̀, igbákejì rẹ̀ àtàwọn kan láàrin ìlú tí wọ́n sì ń kó ọlọ́pàá tó ń ṣọ́ wọn kiri. Sẹ́nẹ́tọ̀ yìí ní ìyàlẹ́nu ló jẹ́ nígbà tó ń jí lówùúrọ̀ ọjọ́ kan lẹ́yìn tí ààrẹ pa àṣẹ yìí lóṣù kọkànlá tó kọjá yìí, tí wọ́n sọ fóun wípé wọ́n ti kó àwọn ọlọ́pàá tó ń ṣọ́ òun kúrò. Ọkùnrin yìí ní òun kò tàpá sí àṣẹ ààrẹ o, ṣùgbọ́n ohun tó bá fi mú tí wọ́n kó agbófinró tó ń ṣọ́ òun àtàwọn aṣòfin yòókù, àfi kí wọ́n kó o kúrò lẹ́yìn gbogbo ẹni táwọn ẹ̀ṣọ́ aláàbò bá ń tẹ̀lé ni. Ó ní mo jí láàárọ̀ ni wọ́n sọ fún mi pé wọ́n ti kó ọlọ́pàá tó ń ṣọ́ mi kúrò lẹ́yìn mi. Ìyẹn kì í ṣe ìṣòro fún èmi, àmọ́ mò ń fẹ́ kí wọ́n ṣe bẹ́ẹ̀ fún gbogbo wa káàkiri ni. Kí wọ́n yá kó ọlọ́pàá kúrò lẹ́yìn ààrẹ Tinubu fúnra rẹ̀, igbákejì rẹ̀, àwọn mínísítà àtàwọn míì tí wọ́n nílò ààbò àwọn agbófinró wọ̀nyí. Ọkùnrin ilẹ̀ Haúsá tó sọ̀rọ̀ pẹ̀lú ìbínú yìí ní àparò kan kò ga ju ọ̀kan lọ, kò sì yẹ kí ojúṣàájú máa wọ irú ọ̀rọ̀ bẹ́ẹ̀. Ó ní nígbà tí wọ́n ti kó ọlọ́pàá kúrò lẹ́yìn àwọn aṣòfin nísinsìnyí, àwọn oníṣòwò ńlá, àwọn tí kì í ṣe ọmọ orílẹ̀-èdè yìí àtàwọn gbajúmọ̀ tí wọ́n jẹ́ òṣèré tàbí olórin kan sì ń kó àwọn ọlọ́pàá lógúnlọ́gbọ̀n kiri gbogbo ibi tí wọ́n bá ń lọ, tí wọ́n ń tẹ òfin ààrẹ lójúmọ́lẹ̀ ní gbangba. Ọ̀rọ̀ tó fi ìkanra sọ yìí ló wá mú kí igbákejì olórí ilé ìgbìmọ̀ aṣòfin Barau Jibrin ṣe aṣọ lójú ọ̀rọ̀ kan táwọn adarí nílé ìgbìmọ̀ náà ti ń ṣètò rẹ̀ lábẹ́nú. Jibrin ní àwọn adarí láàrin àwọn aṣòfin ti ṣèpàdé pàjáwìrì kan láti lè sọ fún ààrẹ wípé kí wọ́n yọ àwọn aṣòfin kúrò lára àwọn èèyàn tí wọ́n fẹ́ kó ẹ̀ṣọ́ aláàbò kúrò lẹ́yìn wọn. Ó ní nítorí tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ kó agbófinró kúrò lẹ́yìn àwọn lójijì bí ẹni pé wọ́n fa àwọn lé aburú àti ewu tó le lọ́wọ́ ni. Ẹ ó rántí pé lẹ́yìn tí ìkọlù tó ń fìgbà gbogbo wáyé káàkiri orílẹ̀-èdè Nàìjíríà tí kinní náà sì ń pàpọ̀ jù ní ààrẹ Tinubu kéde lọ́jọ́ 23 oṣù kọkànlá ọdún yìí pé kí gbogbo ọlọ́pàá tó ń ṣọ́ àwọn èèyàn pàtàkì lórílẹ̀-èdè yìí kí wọ́n padà sí báràkì wọn, kí wọ́n lè wúlò fún aráàlú, kí wọ́n sì lè gbájúmọ́ iṣẹ́ ààbò tí wọ́n gbà wọ́n fún gan. Bákan náà ni ọ̀gá ọlọ́pàá pátápátá lórílẹ̀-èdè yìí Káyọ̀dé Ẹgbẹ́tókun kí ọ̀rọ̀ ààrẹ lẹ́yìn. Ó sì gba ọ̀rọ̀ náà kan rí wípé àwọn yóò fi ìyà jẹ ọ̀gá ọlọ́pàá yòówù tí wọ́n bá mú ọ́físà tó wà lábẹ́ rẹ̀ pé ó tẹ̀lé èèyàn ńlá kiri ìlú. Lẹ́yìn èyí ló kéde láìpẹ́ yìí pé lẹ́yìn tí ààrẹ pàṣẹ yìí, àwọn ọlọ́pàá tó ti lé ní 11,000 ni wọ́n ti darí padà sí báràkì wọn báyìí. Monísọ́lá Sàká ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.